Hello, hello. Ẹ̀yin èèyàn mi, àní mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú dúníyàn, ó ga jù. Ṣé ẹ mọ̀ pé àwọn túláàsì ìyàwó tí kábíyèsí tó ń admit sí palace ẹ̀ yẹn, àṣé, mo sorry láti sọ ọ́. Ọlọ́run ló mọ irú ẹ̀dá tí wọ́n jẹ́ o. Torí mi lè sọ wípé lóòótọ́ Ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá dáradára. Ṣùgbọ́n nígbà tá a dé ilé ayé tán, èṣù wá bẹ̀rẹ̀ sí ní tostigate gbogbo wọn. Wọ́n ní tó bá hun olúkálukú, tó yàtọ̀ Ọlọ́run ló fẹ́ tẹ̀lé, kó tẹ̀lé. Tó bá dẹ̀ jẹ́ pé ti Sàtánì ló fẹ́ tẹ̀lé, ààyè wà fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ẹni tó bá fi rẹ̀ fún èṣù, ó fi rẹ̀ fún iye ìríra. Ó ga jù. Wọ́n ní ìgbì, ọmọ ìgbìrà yẹn. Ó ga o. Ò bá sọ wípé ó gbóná ju atare lọ. Ó ń bọ̀ lẹ́yìn, wàá bá àwọn kan wájú. Mostly, ìyẹn fún àwọn tó ń ṣe charm pẹ̀lú ra wọn, fúnra wọn. Wọ́n gbóná jù ra wọn lọ now. Wọ́n ní bó ṣe máa ń wá tó máa ń lọ nìyẹn. Tó bá ti le, ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ewúrẹ́ aláìgbọ́ràn. Ìyẹn Mariam. Wọ́n ní ṣe ló tún padà wá. Wọ́n ti lé o kábíyèsí. Wọ́n ní bó ṣe ń bọ̀. Ṣé o mọ̀ pé wọ́n ti banish ẹ̀? Wọ́n ti banish. Wọ́n ní bó ṣe wá báyìí bó kàn ṣe tún wọ sí ààfin. Èmi ò mọ irú banishing tán ná banish wọn o. Mi ò mọ irú banishing tán bá banish wọn. Wọ́n máa ń sìn kúrò nílùú ni. Wọ́n máa ń sìn wọn kúrò nílùú. Wọ́n banish ẹ̀. Títí pẹ̀lú gbogbo wọ́n máa wú wọn ti gbogbo wọn ní lọ́ wọn ní bojú ẹ̀. Bó ṣe wá sí chamber kábíyèsí. Torí wọ́n ní kó má dé chamber kábíyèsí mọ́. Wọ́n ní kábíyèsí tí ẹ̀ ń sọ̀kalẹ̀ kó fẹ́ máa jáde. Bó kàn ṣe pàdé kábíyèsí lọ́nà, bó bá fi ìkúnlẹ̀ gé. Wọ́n ló fi ìkúnlẹ̀ bẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sunkún orí burúkú. Tó ní kí kábíyèsí, wọ́n ò ní kó má wá sí area ibí bàyìí mọ́. Kí ló wá ṣe? Wọ́n ní kábíyèsí wá pariwo bí ìgbà tí orò fẹ́ ké. Wọ́n ní kábíyèsí bu ramúramù pẹ̀lú ẹ̀. Wọ́n ní kí kábíyèsí jọ̀ọ́, kí kábíyèsí ṣàánú òun. Ẹni tí ò mọ ìgbà tóun ń ṣe wàhálà, òun náà ní kó wá máa jẹ mùdùnmúdùn ibẹ̀. Mùdùnmúdùn ẹ̀ pé kábíyèsí jọ̀ọ́ o, kábíyèsí jọ̀ọ́ o. Ilé tí òun bá kábíyèsí rà, tóun assist kábíyèsí rà nílùú London. Ẹni tí ò mọ̀ ń pa ẹ̀, tí ò tiẹ̀ mọ bí kiní yẹn ṣe dé bẹ̀. Òun ló fẹ́ lọ jẹ mùdùnmúdùn ibẹ̀. Kí kábíyèsí wò ó. Kí kábíyèsí wò ó ṣe o. Owó òun tó wà níbẹ̀ kò lè jẹ́ kó òun kúrò o. Òun máa lọ, òun máa bọ̀. Ṣé kábíyèsí mọ iye tóun ti spend? Oye 30 kiní kan pounds àbí how many kan 30 kiní kan pounds lòun ná sí ilé ẹ̀ tóun tún fi lóòótọ́ kábíyèsí fóun ló kún bá òun fi rà. Òun dẹ̀ rà, òun dẹ̀ furnish ẹ̀. Oye tóun gan fi furnish ẹ̀ pé kiní kan. Kábíyèsí nígbà náà ńkọ́. Ó yá lọ mú receipt wá. Kẹ́ ẹ bá ṣe gbọ́. Wọ́n ní kó lọ mú receipt wá. Wọ́n ní bó ṣe ń sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí kábíyèsí ṣe fún gbígbóná ariwo. Wọ́n ní kábíyèsí, wọ́n ní tí wọ́n bá rí bí kábíyèsí ṣe pariwo bí ìgbà tí àrá fẹ́ sàn. Ló fi sá kúrò níwájú kábíyèsí. Wọ́n lóhun nìkan yìí náà ni. Wọ́n ní wíwò òun nìkan ni ò kí ń bẹ̀rù kábíyèsí. Wọ́n ní gbogbo àwọn olórí tí kábíyèsí bá bú ramúramù pẹ̀lú wọn báyìí pé wọ́n máa ń pilà ni. Ṣùgbọ́n Mariam ó ti gbókúta mi.
because of ó lérò pé bóyá kò sí nǹkan tóun fẹ́ ṣe fún kábíyèsí tí kábíyèsí máa ṣe fún òun nítorí pé ó ti dàgbà. Ẹ mọ̀ pé ó dàgbà. How old ni bàbá wa kábíyèsí? How old ni? Ṣèbí ó ṣẹ̀ṣẹ̀ pé 50 tí gbogbo ayé mọ̀ pé 50 ni bàbá Ọjájá. But òun looking at Mariam, ẹ ti mọ̀ pé ó ti lé ní 50. So definitely ìyá ó ti di ìyá. Òun ló ṣe rí pé bóyá òun ti ṣe gbogbo òun lè kápá kábíyèsí àti pé àwọn nǹkan tó ń ṣe, àwọn òògùn tó ń ṣe ó gbójú gbóyà. So gbogbo irú nǹkan bẹ́ẹ̀ tó ń ké láyà ni. Wọ́n ní bó ṣe ń sọ pé Ọlọ́run wá ṣe bí bàbá ìyá onífá àti kábíyèsí bó ṣe pàdé níta nìyẹn. Kí ló ń ṣe eléyìí tó kúnlẹ̀ tó ń ṣe igbá tó ń ṣàwo? Kábíyèsí wa ní ṣé ẹ gbọ́ nǹkan tó ń sọ? Pé ìyá onífá ní ṣé wọ́n ti ní kó má dé pálásì yìí mọ́, kí ló tún padà wá ṣe? Ló bá ní kí ìyá onífá kó jọ kó listen sí nǹkan tó òun sọ pé owó òun kíní kan. Wọ́n ní irú owó wo ni o sọ pé ìgbẹ́ ó lè influence ó lè influence ṣùgbọ́n tó pé owó wọ́n lè fún ẹ lówó ẹ̀ kankan kò get out pé wọ́n ti ní kó má dé bí mọ́ kò get out. Wọ́n ní bó ṣe ń sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Wọ́n ní ṣe ló ń sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹni tí Ọlọ́run ti dá ó ti dá náà ni. Ẹni tí Ọlọ́run ti dá Ọlọ́run ti dá náà ni. So kò sí nǹkan tí wọ́n tún fẹ́ fi wé. Naomi ó ti gbé oríire wá látòde ọ̀run. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tí Bíbélì wa sọ. Ó ní àwọn ọmọ kìnìún á máa ṣaláìní, ebi á máa pa wọ́n, pé ṣùgbọ́n àwọn tí ó ń fẹ́ Olúwa kì yóò ṣaláìní ohun tí ó dára. Ṣé rí pé Ọlọ́run ti ṣe èyí náà? Ṣé rí pé gbogbo àwọn tó ń lépa Naomi, wọ́n fi ìyà jẹra wọn. Wọ́n kàn fi ìyà jẹra wọn. Bẹ́ẹ̀ ni àwọn náà máa ṣe wàhálà. Naomi ló máa jẹ. Bó ṣe ń ṣe wàhálà Naomi máa jẹ. Wọ́n wá sáàfin wá suffer fún Naomi. Wọ́n dẹ̀ máa suffer yẹn pa because wọ́n bá ẹni ẹlẹ́ni níbẹ̀ tọ́mọ ọlọ́mọ ti ń ṣayé ẹ̀. Wọ́n fẹ́ fi ìrú gbàbọ̀kún. Ìrú náà fọ́ṣọ́ láàsì fún wọn kó lè láàsì. Ẹni tó ní nǹkan náà ló ní nǹkan. Ẹni tó lẹ́rú ló lẹ́rú. Olúwa ṣeun. Òun ni mo ní kí n gbé sí yín létí. Ṣé rí pé Naomi máa jayé lọ, ayé ọlọ́ba. Ọba ni Naomi àtọ̀hún àtọmọ ẹ̀. Ọba ni. Wọ́n kàn máa ṣe wàhálà. Wọ́n ní ọ̀tá kan ṣe lásán. Bàbá mi ti gbé wọn dè. Ó ti gbé wọn dè. Wọn ò rí nǹkan pẹ̀lú wọ́n ti paralyze. Agbára wọn ti paralyze. Ó mú ní kí n gbé sí yín létí ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share, ẹ ṣé gan-an ni. Tẹ́ bá mi share, tẹ́ bá mi like, tẹ́ bá mi subscribe. Glory, glory, glory. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin èèyàn mi àtàtà. Ẹ̀yin èèyàn mi tí Ọlọ́run mi máa gbéga títí láéláé. Láyé àti láéláé. In Jesus name. Amen. Ẹ ní rí ìṣòro. Ẹ ṣé gan-an. Ẹ ṣé ń tẹ́tí sí mi. Bye.